Funny thinker Wálé Aburúmọ̀kù ikú ò ní pa ẹ́ ṣùgbọ́n ṣọ́ra rẹ̀ fọlọ́sọ̀kan kì í fogun ọ̀gẹ̀dẹ̀ gọ̀pẹ́ ẹni ayé bá yẹ kó máa ṣọ́ra o ẹni ìgbà bá ń pọ́nlé kó máa ṣe sùúrù mo rí bí ọ̀pọ̀lọpọ̀ tí ń lo avenue Funny thinker wọ́n ti ń jáde wọ́n ti ń sọ̀rọ̀ àbùkù sólóyè Sunday Igboho ẹ mọ ìrántí péjọ tẹ́nìkan fòókè tí wọ́n fún lówó ẹlòmíì lè fòókè ìjọ náà tí ó dá lápá o ní tèmi èmi kì í rẹrù ẹlẹ́rù kí n fa tèmi lọ́wọ́ o mi ìtẹ̀ nítorí pé mo fura àṣìṣe kan sẹ́nìkan kí n wá mọ rẹ́ni tó ga bíi kọ́ jábọ́ èmi kì í ṣe é torí pé gíga wà fẹ́mi náà àtàwọn ọmọ mi tí mo dẹ̀ nígbàgbọ́ pé nígbà tí n bá ti gbèrò kẹ́ni tó ga ó jábọ́ ẹni tí ó bá já mi bọ́ yóò jábọ́ tìrantìran ni kò lè tó bá a ṣe mú yẹn ṣùgbọ́n tí mo fẹ́ pè é lákèésí sí torí mo rí pọ̀pọ̀lọpọ̀ gbà mo pe nọ́mbà rẹ̀ ò gbé mo dẹ̀ mọ̀ pé ẹni tó bá fẹ́ràn tó bá máa ń tijú tó fẹ́ kàn lábùkù ìlú mọ́ náà kọ́ ẹ̀ ní sọ pé mo jẹ́ bá kankan lọ́dọ̀ rẹ o ṣùgbọ́n mo pọ́n ẹ lé gẹ́gẹ́ bí ọ̀rẹ́ mi òwò náà pọ́n mi lé that's Funny thinker aládò ó ń pọ́n mi lé ó ń pè mí lẹ́gbọ̀n rẹ̀ èmi náà wá ń pa aládò náà lábúrò mi kò síbẹ̀ ṣe lè jà tó ẹ má fa ayọ̀ rẹ lẹ̀ tọ́rọ ẹ̀ tọ́jọ́ ṣe padà gbogbo ọ̀rọ̀ tẹ́ ẹ bá lè fà wàhálà tẹ́ ẹ bá lè fà tó fi máa dọ́dọ̀ bí ẹnìkéní kejì tẹ́ ẹ fi máa sọ̀rọ̀ àbùkù sí wọn ó kù díẹ̀ káàtó. Funny thinker yà fọmọ mi o jọ kọ ìyàgò fọmọ mi pátápátá tó o bá fẹ́ sórí burúkú tó o fẹ́ rárìn la tó o fẹ́ rìn lọ yàgò fọmọ mi o. Ara àwọn aláìmọ̀ ẹ̀tọ́ wọn lábẹ́ òfin tí wọ́n máa ń jẹ́ kí àwọn ará òde ó pe ará Ìbàdàn lára oko rè. ọkọ náà mo fẹ́ béèrè kí ni ọjọ́ orí ọmọ yín ọ̀hún ṣó below 18 tó bá jẹ́ pé ọmọ yín yẹn below 18 ẹ ní ẹ̀tọ́ lábẹ́ òfin láti wá fi ọlọ́pàá gbé mi nílé kí ẹ̀dẹ̀ gbé mi lọ sílé ẹjọ́ wípé mo mislead ọmọ yín because ó below certain age tó fi require mo mislead ẹ̀ lábẹ́ òfin láti máa ṣe nǹkan tí kò yẹ kí a bá lọ́wọ́ ọmọlúwàbí because ó below 18 ṣùgbọ́n tó bá jẹ́ pé kò below 18 tó bá jẹ́ wípé adult lọmọ yín kódà kó jẹ́ pé bóyá ọjọ́ kan ló fi over 18 ẹ̀ mọ́ tẹ̀ ń sọ o àwọn kọ́nà mi ò tiẹ̀ wá mọ ọmọ ọ̀hún náà actually because ọmọ pọ̀ nínú ìlú mi ò dẹ̀ wá mọ bí mo ṣe wá dilẹ̀ tó bá jẹ́ wípé ọmọ ni mo wà ń kó káàkiri láì gbọ́n mo rí wípé ọ̀rọ̀ àìmọ̀ kan ní tẹnu ìyá ìjáde mo tún wá rí bí ọ̀rọ̀ tí wọ́n ń kó hàzì èèyàn láti sọ bíi pé àwọn kan wà behind the cameras tí wọ́n ń fún lọ́pọ̀pọ̀ pé ntọ́ gbọ́dọ̀ wí ntọ́ gbọ́dọ̀ wí rè. ọ̀rẹ́ ni o ọ̀rẹ́ burú jọ̀tá lọ ọ̀rẹ́ rẹ láládùn Funny thinker ọ̀rẹ́ rẹ láládùn tí gbogbo wa jọ mọ́ so kò wá sírú wàhálà tó lè ṣẹlẹ̀ tẹ́ bá ń sọ̀pọ̀lọpọ̀ nǹkan bẹ́ẹ̀ fa wàhálà lẹ́nu mọ̀ nígbà tí ọba ìdọ̀la ẹ ti bẹ̀rẹ̀ rẹ pọ̀ ṣùgbọ́n àwọn nǹkan kan bẹ tó pé jáwé bomi máa jẹun lọ bá a bá ní kójú kò mẹ́ ọkàn ní kò mẹ́ àti pé ibi tá a bá ti ń sọ̀rọ̀ bí ikun Funny thinker ọmọ páà ní jẹun bí ibi tá a bá ti ń jẹun bí ikun kò yẹ ká sọ̀rọ̀ gẹ̀lẹ̀bẹ̀ńbẹ̀ tó o máa gé ọmọ wọn ayédè nífẹ̀ẹ́ rẹ̀ torí pọ̀rọ̀ dá lẹ́nu rẹ̀ ó sì gbọ́ Yorùbá ó já lẹ́nu bí ọkọ tuntun ṣùgbọ́n táyé bá ń sọ pé wọ́n ni ọmọ sọ ọmọ wí jẹ́ ṣe pẹ̀lẹ́pẹ̀lẹ́ Ọlọ́run á bá mi dúró tiẹ̀ àná Ọlọ́run á fòun fún ẹ̀ ẹ má jà torí nǹkan tá a fẹ́ jẹ kàbà nǹkan tá a fẹ́ jẹ́jẹ́ wọ́n mọ jàjàdíjú mọ́ mo ń bẹ̀ ọ́ ni tí nǹkan bá ti ṣẹlẹ̀ ra máa gé pété ntó jẹ àti ntó jẹ Elédùmarè ti parí ẹ̀ Ọlọ́run ní jẹ́ kó sọ́kó mọ́ wa lójú wá sọ̀pọ̀lọpọ̀ ẹ̀mí àlàáfíà ni wàá fi lè ṣẹ̀mí ẹ̀ lókè pẹ̀ you know I love you torí pé wọn náà fẹ́ràn mi ó dẹ̀ máa ń pa mi ilé èmi náà sì fẹ́ràn rẹ̀ èmi tó máa ń pọ́n ẹ̀bùn tó náà ń mú ọ mo tó máa ń pọ́n ẹ lé mọ́ ọ lára bó tilẹ̀ jẹ́ pé bó o ṣe máa ń sọ̀rọ̀ lórí afẹ́fẹ́ bẹ́ẹ̀ kọ́ ló ṣe rí nínú ayé ṣùgbọ́n pọ̀lọpọ̀ ò mọ̀ àmẹ́ni bá súnmọ́ Funny thinker á máa ń rẹra rẹ̀ ńlẹ̀ ní o kì í ṣe ẹni tó nígbéraga ṣùgbọ́n tó bá ti dórí afẹ́fẹ́ kò sára tí yóò lè dá
bẹ́ẹ̀ kó pe màmá aládùn tó bá lè pè wọ́n sórí social media padà tó lè bá wọn sọ̀rọ̀ ìtùnú inú mi á dùn. Tó bá yẹ pé kó yọjú sí wọn náà ni ẹ parí ẹ̀ kó tán, ẹ jẹ́ kó lọ bẹ́ẹ̀. Gbogbo ẹ̀yin tẹ́ wá ń lo avenue Funny Thinker tẹ́ ẹ fi ń sọ̀rọ̀ sólóyè Sunday Igboho òjò ń pa yòrí ń dunnú, òrí ti gbàgbọ́ pé òrò ń bọ̀ wá mú. Ọ̀rọ̀ tèmi sọ èmi pé wọ́n ṣàkíyèsí ni, mo pè wọ́n ṣàkíyèsí kí wọ́n fura sáwọn tí ń tẹ̀lé wọn tí wọ́n ń ṣe héèhé bàbá ń bọ̀. Ọ̀tá ń bẹ nínú ọ̀rẹ́ o, ọ̀rẹ́ sì ń bẹ nínú ọ̀tá, àti pé ààrùn lẹ́nu ayé tó bá gbóná jẹjẹrẹ lálẹ́ yóò tutù kú tó dàárọ̀. Téèyàn bá wá ṣe kankan tá a bá rí kúkú díẹ̀ káàtó, ẹ jẹ́ á wo ẹ̀yin wo sẹ́niyẹn ò ṣe dáadáa rí nínú ayé, sẹ́niyẹn ò lákọsílẹ̀ dáadáa kankan nínú ayé tá a lè fi gbójú kúrò nínú àwọn nǹkan tó bá sọ. Kì bá dáa tá a bá kàn pẹ̀lú ẹni bẹ́ẹ̀ ṣàkíyèsí tá a lè jáde kúrò nínú ọ̀rọ̀ rẹ̀. Tó bá tiẹ̀ jẹ́ pọ̀wọ́ pé olóyè Sunday Igboho ó ń jáde kódà kọ́ mọ̀ ní àtàrí kọ́kàn máa dókòkò lájà, káwọn òṣìkà àwọn ẹni ibi sápẹ́sọ̀fà pòrọ̀rí tí wọ́n sì ń gbóhùn rẹ̀ tí wọ́n sì ń sá jìnnàjìnnà yẹn náà tó. Ó tó rò mélòó nínú wa ló gbà kí bàbá rẹ̀ ò jáde. Ṣé ẹ mọ ibi tó burú dé nínú ayé? Ẹlòmíì ò lè gbà kọ́mọ rẹ̀ ọlọ́ọ̀ ṣiṣẹ́ ọlọ́pàá, ẹlòmíì ò lè gbà kọ́mọ rẹ̀ ọlọ́ọ̀jọ́ ẹ̀ ámì débi pé wọ́n ò tiẹ̀ wá gbà pé kọ́mọ àwọn lọ sàmọ̀tẹ́kùn tàbí yóò tiẹ̀ wá jẹ́ àjìjàgbara. Ẹlòmíì ò lè gbà. Àwa ti sọ àwọn nǹkan kan lọ. Mo wá rí pọ̀pọ̀lọpọ̀ yín lọ gbé fídíò àtijọ́ wá tó lóye fi sọ̀rọ̀ nígbà tí wọ́n wà ní Yorùbá Nation tí wọ́n fi sọ̀rọ̀ takò ìjọba Tinubu. Ẹ ti gbàgbé pé bẹ́ẹ̀ yẹ bá ṣe lọ ńlá ṣe máa ń sọ̀kò rẹ̀, bí nǹkan bá sì ṣe rí lásìkò ìgbà náà ńlá ṣe máa ń sọ. Tó bá wù yín tèmi náà sọ yẹn lè pè mí lẹ́lẹ́nu méjì, ṣùgbọ́n mi gbàgbé condition tí kálukú bá bá rẹ̀ ló máa adapt mọ́ tó bá jọ lọ́pọ̀lọ́ pípé. Gbogbo ìgbà tí olóyè Sunday Igboho tó wà láhàámọ́ ìjọba, mélòó nínú àwa ọmọ Yorùbá tá à ń bẹnu àtẹ́lù lóde pé sọ yẹ kó padà, sọ yẹ kó kúrò nínú Yorùbá Nation, sọ yẹ kó mọ praise Tinubu, mélòó nínú wa la jáde tẹ ní ẹjẹ́ àjọṣe rálì, ẹjẹ́ àfẹ̀hónú hàn, ẹjẹ́ àṣèwọ́de. Kálukú kẹ́ Fatai tó bá bá wọn dá sí tí wọ́n ń ṣe orí tójú rí orí, àyè bẹ́ẹ̀ kọ́ lọ́mọ ṣe ń pọmọ rẹ̀. Kálukú ní pọmọ tiẹ̀ tí ń fà á bà bẹ́ẹ̀. Yorùbá ni mo fi kìlọ̀ fún olóyè Sunday Igboho, ọ̀lẹ ní máa gbìjà lú o. Elédùmarè ò ní jẹ́ ẹ̀fẹ̀ tútù rí kẹ́ẹ̀fẹ̀ mi yín ṣètùtù fúnlẹ̀ Yorùbá. Mo ṣe ní kẹ́ ẹ rọra tẹ̀ jẹ́jẹ́ bó ṣe gbà lọ. Sẹ́yìn tí nǹkan bá ti kúrò ní bó ṣe yẹ kó rí, ẹ̀jẹ̀ á ṣe bó bá ṣe gbà. Ẹ mọ̀ wo ẹnu aráyé, ẹ mọ̀ wo ẹ̀bi tí wọ́n dá yín, ẹ mọ̀ wo àárẹ̀ tí wọ́n dá yín. Ibi gbogbo àwọn nǹkan tẹ́ ẹ sọ gbà náà síjọba, ibi ló dé wàhálà sí yín lọ́rùn. Nígbà tí wàhálà yẹn wá dé, èèyàn mélòó bí Kánú ṣe wà níbi ó wà, àìmọye ọmọ Ìgbò tí ń jáde tí wọ́n ń fẹ̀hónú hàn, àìmọye ọmọ Ìgbò tí wọ́n ń ṣèwọ́de. Ọ̀yá ẹ dákọ̀ àwọn Yorùbá kan tàbí stéètì kan tàbí tàn kan tá a ti ṣèwọ́de nítorí Ìgbòho nígbà tó wà níbi tó wà. Lẹ́yìn àwa kọ̀ọ̀kan táwọn wá sórí social media táwọn à ń sọ̀rọ̀, ó wà nínú ẹni bá láǹfààní àti sàlábàpàdé àwọn fídíò mi tí ò ń ṣe ọ̀kan, tí ò ń ṣe méjì, tí ò ń ṣe mẹ́ta, tí ò ń ṣe mẹ́rin. I thank God. Máa nǹkan tiẹ̀ wà ní abroad tó máa ń disturb mi gan pé Ajaǹbàdàn ẹ sọ̀rọ̀ lórí Ṣé Kútì náà ni pé Kútì náà ní Atlanta. Ẹnìkan náà tún wà bẹ́ẹ̀ tó máa disturb mi. Ẹ má dákẹ́ lórí ọ̀rọ̀ olóyè Sunday Igboho, ẹ má dákẹ́ kó pé wá bí tó wà yẹn. Àwọn èèyàn ò dẹ̀ sílẹ̀ Yorùbá, ẹni yẹn ń sára àwọn Yorùbá Nation. Kútì l'Atlanta kò ní bàjẹ́ fún yín. Àwọn mí náà tún wà bẹ́ẹ̀ tí mi láǹfààní àti dárúkọ wọn. Ìgbésẹ̀ wo la gbé ọmọ Yorùbá? Tẹ́ni bá wá lóhùn ọlọ́mọ èèyàn tí dàdán wò, tí wọ́n kàn sọ́ra fún ni pé ẹ má fọ̀rọ̀ ẹnu jagun.
ẹ ṣọ́ra nínú ọ̀rọ̀, ẹ má jẹ́ kọ́rọ̀ máa gbẹ̀yìn mọ́. Torí inú táyé bá fi sọ pàdé gún, iná wọn fi sọ pàdé ògùn, because my brother, I love you. Mo love you gan. Ọjọ́ tí ọ̀kan sọ pé Sunday ológun ká create ibì kan ká wá meeting point kan ká jọ pàdé, ká jọ fà á, ká jọ tẹ̀ sí. Mo dẹ́ nìyẹn lóhùn. Mo padà pàdé ẹnìyẹn náà, mo rí pé èèyàn làwọn náà, ọmọlúàbí ni wọ́n. Frustration pé bí ìlú ṣe rí èlò ń sọ kálukú di tí ń sọ jáde lẹ́nu. Sunday Igboho, bàbá kì í ṣọ̀tá Yorùbá o, bàbá kì í ṣọ̀tá àjọba o, ṣùgbọ́n ẹ máa mú nǹkan kan dájú. Ibi tẹ́ ẹ bá ti sọ̀rọ̀, ẹ máa rò wípé àwọn tó wà lórí social media wọ́n pọ̀ ju àwọn tẹ́ wà wájú wọn tẹ́ ń bá sọ̀rọ̀ tí wọ́n ń receive ọ̀rọ̀ yín, tí wọ́n ń pariwo yín lọ. Inú gbogbo àwọn tó ń pariwo yín yẹn, ọ̀rẹ́ yín ò tó nǹkan bẹ́ẹ̀, ọ̀tá yín náà lọ́pọ̀, gídá ẹyẹfò lọ́pọ̀ ń bẹ. Ṣé bínú yín ṣe rí? Ṣé bá níyàn yín ṣe rí? Ṣé nínú gbogbo wọn náà rí? Ṣé làníyàn wọn rí? Ẹ ṣọ́ra pẹ̀lú ọ̀rọ̀ politics, ní ìdákẹ́ lórí ẹ̀. Ẹ ṣọ́ra pẹ̀lú ọ̀rọ̀ politics. Ẹni tó o bá nífẹ̀ẹ́ sí, tó o mọ̀ pé èèyàn rẹ ni, ọ̀nà tí ò ní gbà ṣubú ńlọrọ̀ tó gbọ́dọ̀ mọ jáde lẹ́nu rẹ̀ sí. Kì í ṣe pé kó o kàn lábùkù tàbí kẹ́ni tó ti dá wálẹ̀, kò sí kankan tó fẹ́ gbà bẹ́ẹ̀. Àìmọye àwọn tí wọ́n jólólùfẹ́ yín tímọ́tímọ́ tí wọ́n pè mí, wọ́n ní aláìkọ̀rọ̀ tó sọ yẹn, ṣùgbọ́n kò yẹ kó jọ́rọ̀ orí social media. Bẹ́ẹ̀ mo nílò òótọ́ nígbà tí ìgbà láǹfààní àti rí yẹn, èmi náà máa ṣe máa ń sọ̀rọ̀ sórí social media. I thank God. Inú mi dùn. Wọ́n jẹ́ kí n mọ̀ gan pé gbogbo tí mo sọ lé lóye gbọ́. That's good. Ìgbà tí mi bá ti ní skeleton ní kọ́ńbọ̀dù, gbogbo nǹkan tí mo dẹ̀ sọ ní tí mo lè sọ lójú wọn ni. So mo bẹ̀ yín, mo rọ̀ yín. Gbogbo ẹni tẹ́ ń lo avenue tá a fi ń sọra wá dọ̀tá ẹni tó jọ mọ̀ ìyá wa. Ẹ kúrò ní ìdò, ilé ọmọdé ni. Mi ì sọ pé ń tọ́ sọ́dá o, mi ì sọ pé kò dáa o, ṣùgbọ́n ìwọ̀nba la gbọ́dọ̀ sọ̀rọ̀. Kẹ́ni tó dẹ̀ lọ̀rọ̀ náà kan realize, kan dẹ̀ ṣe correction. Síkè náà ká máa lo gbésí ayé lọ. Ṣebí n tí ń dùn àná ni pé wọ́n ní àwọn fún Tinubu ní support, pé ẹnìkankan kò dẹ̀ gbọ́dọ̀ mọ́ sí Tinubu, ẹnìkankan kò gbọ́dọ̀ gbá Tìkúdé. Gbogbo wa náà ti mọ̀ pé ọ̀rọ̀ ló ń gùn wọn, ọ̀rọ̀ tí ò lè ṣẹlẹ̀ ni, ọ̀rọ̀ tó lóye Tinubu gan ò lè sọ ni. Pé kẹ́nìkan má ṣe nǹkan kan, freedom wà láti sọ̀rọ̀ tàbí láti tẹ̀lé ẹni tó bá wù. Èmi náà ti sọ̀rí pé ókè o, lásìkò yìí ẹni tó jẹ́ ọmọ Yorùbá tí gbogbo wájọ mọ̀ tó gbọ́ káàárọ̀ ṣáájú dáadáa, ara ilé mi ò sọ, èèyàn mi ò sọ, ṣá máa fi wàrà ta ni. Ṣùgbọ́n pẹ̀lẹ́ lákọ ó lábo, àìfẹ̀lẹ̀ kébò sí òun la ìfẹ̀lẹ̀ jó. Ó fà táyé fi sì yí gbọ́, torí bọ́rọ̀ yẹn kù díẹ̀ káàtó. Ṣìkè náà.